ẹ bá ń sọ fún bàbá ọlọ́gbà ńlá ó yẹ kẹ́gàn ẹni tí ò lọ́gbà. Ìgbà lónígbà ń lò ẹnìkan ò lólé ayé gbó, gbà lónìí gbà lọ́la. Kò pé kẹ́ni ó ti ní ó mọ̀ ní mọ́, bẹ́ẹ̀ sì rèé kò sí lónìí kò sí lọ́la. Kò pé kẹ́ni tí ò ní ó mọ̀ ní sí. Káàwọ́ gbogbogbogbogbò ká joyè ahun tí ò gbádùn ara rẹ̀ dèpò tára lé ó gbádùn rẹ̀. Kò pé ká ṣògo ju bẹ́lẹ̀dà ti kọ lọ lókè èèpẹ̀. Bẹ́ẹ̀ sì rèé ká joyè bùjẹ́ bùdànù tí ń ṣe fónílé tí ń ṣe fàlejò. Kò pé kọ́rọ̀ ó pòórá. Àmọ̀ràn mi sí gbogbo ẹ̀yin olùgbọ́ àti olùwò mi ọ̀wọ́n ni wípé ká dákun ní gbogbo ibi tí a bá bára wa, ká má joyè ahun, ká lawọ́, ká ṣe dáadáa sí gbogbo èèyàn tí wọ́n sùn báyìí wá káàkiri níbikíbi tí a bá ti bára wa. Èmi ni ti ní tòótọ́ Ariya lọ. Ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́, ẹyẹ ò dédé bà lórùlé, ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́.